aráàlú dáná sun àwọn arìnrìn-àjò ní ìpínlẹ̀ ti Ẹdó, èèyàn méje mọ̀ kú Ọlọ́run ṣàánú. Gómìnà ìpínlẹ̀ ti Ẹdó Monday Okpebholo ó ti jẹ́jẹ́ láti fojú àwọn afurasí tó ṣe ìkọlù sáwọn arìnrìn-àjò kan ní ìpínlẹ̀ náà tí wọ́n sì ṣekú pa èèyàn méje ní ọjọ́bọ̀ Thursday. Àwọn èèyàn tí wọ́n pàdánù ẹ̀mí wọn náà ló máa ṣe ìrìnàjò gba ìlú Uromi ní ìpínlẹ̀ ti Ẹdó káwọn aráàlú náà kí wọ́n tó dá wọn lọ́nà tí wọ́n sì ní àwọn fura sí wọn pé ajínigbé ni wọ́n o. Nínú àtẹ̀jáde kan tí gómìnà náà fi sórí ìkànnì Facebook rẹ̀ ní ọjọ́ Ẹtì Friday, ó mọ̀ bu ẹnu àtẹ́lu bí àwọn aráàlú náà bí wọ́n ṣe dáná sun àwọn èèyàn ọ̀hún tó sì ní àwọn kò ní fi àyè gba ìwà bẹ́ẹ̀ ní ìpínlẹ̀ ti Ẹdó. Ó wá ṣèlérí pé gbogbo àwọn tó lọ́wọ́ nínú ìṣẹ̀lẹ̀ láabi náà ó ní àwọn yóò mú tí wọ́n sì fojú winá òfin o. Gẹ́gẹ́ bí ìròyìn tó tẹ̀ wá lọ́wọ́, wọ́n ní àwọn èèyàn tí wọ́n pa òun ni wọ́n rìnrìn àjò lọ sí òpópónà Uromi sí Ọ̀bájánà nígbà táwọn fijilantè ìlú Uromi tí wọ́n dá wọn dúró láti ṣe àyẹ̀wò ọkọ̀ wọn. Ìròyìn ni àwọn èèyàn náà sọ fún àwọn fijilantè náà pé ọlọ́dẹ ni àwọn àti pé àwọn ń ṣọdẹ lọ lásìkò tí wọ́n dá wọn dúró ni. Àlàyé yìí kò mọ̀ tí àwọn fijilantè náà lọ́rùn tí wọ́n sì gbàgbọ́ pé afurasí ajínigbé ni àwọn èèyàn náà àti pé àwọn fura sí wọn pé Fúlàní darandaran ni wọ́n. Àjọ Amnesty International ó gbàgbọ́ pé àwọn èèyàn tó kú níbi ìṣẹ̀lẹ̀ náà wọ́n ju èèyàn méje lọ tí wọ́n sì ń fẹ́ káwọn aláṣẹ ṣe ìwádìí tó gbòòrò lórí ṣíṣe ìkọlù sáwọn arìnrìn-àjò 16. Adarí Amnesty International ní Nàìjíríà Isa Sanusi wá sọ wípé níṣe ni àwọn fijilantè àtàwọn ọ̀dọ́ ni wọ́n máa lu àwọn èèyàn náà tí wọ́n tó dáná sun wọn wá tẹ̀sọ̀ wájú wọn ní gẹ́gẹ́ bí ìròyìn tó tẹ̀ wá lọ́wọ́ àwọn arìnrìn-àjò náà ńlá gbọ́ pé wọ́n máa rin ìrìn àjò láti Port Harcourt lọ sí Kano láti lọ sọdún ìtúnu àwẹ̀ pẹ̀lú àwọn ẹbí wọn nígbà tí wọ́n dé agbègbè Uromi ní ìpínlẹ̀ ti Ẹdó ni wọ́n máa dá wọn dúró tí wọ́n sì kọlù wọ́n tí wọ́n tó fẹ̀sùn kàn wọ́n pé ajínigbé ni wọ́n lára àwọn fídíò tó gba orí ayélujára ó máa ṣàfihàn báwọn aráàlú Uromi bí wọ́n ṣe ń kígbe ajínigbé lé àwọn èèyàn náà lórí tí wọ́n sì ń lù wọ́n. Fídíò mìíràn ó máa tún ṣàfihàn àwọn èèyàn mìíràn tí wọ́n wà nínú àgbàrá ẹ̀jẹ̀ tó jọ wípé ẹ̀mí ti fẹ́ bọ́ lọ́rùn wọn bí wọ́n ṣe wà nínú òwò ọmọlúàbí. Òmíràn máa tún ṣàfihàn bí wọ́n ṣe na èèyàn kan lára wọn tí wọ́n sì ń pariwo pé kí ó má kú. Àwọn fídíò ó máa tún ṣàfihàn bí wọ́n ṣe fi táyà ọkọ̀ sí wọn lọ́rùn tí wọ́n sì ń dáná sun wọ́n láàyè. Bákan náà ní àwọn fídíò mìíràn ó máa tún ṣe àfihàn bí wọ́n ṣe ń tú ọkọ̀ táwọn èèyàn náà tí wọ́n fi ń ṣe ìrìn àjò nínú rẹ̀ tí wọ́n sì sọ pé àwọn bá àwọn ìbọn nínú rẹ̀ wọ́n ní ọ̀gá àgbà níléeṣẹ́ ọlọ́pàá Nàìjíríà Káyọ̀dé Ẹgbẹ́tókùn òun náà ti bu ẹnu àtẹ́ lu ìkọlù náà tó sì ní ìwádìí ti bẹ̀rẹ̀ láti fojú àwọn tó lọ́wọ́ nínú ìkọlù náà winá òfin àtẹ̀jáde kan tí agbẹnusọ ọlọ́pàá Nàìjíríà Olúmúyìwá Adéjọbí fi léde ní ọjọ́ Ẹtì Friday. Ó ní ọ̀gá àgbà ọlọ́pàá ó ti ní kí ẹ̀ka tó rí sí ìwà ọ̀daràn kí wọ́n bẹ̀rẹ̀ ìwádìí lórí ìkọlù náà. Ó ní iléeṣẹ́ ọlọ́pàá kò ní fi àyè gba pípa èèyàn lọ́nà àìtọ́ tí àwọn yóò sì ṣe àrídájú rẹ̀ pé àwọn tẹ̀lé ìlànà òfin tó là kalẹ̀. Ọ̀gá ọlọ́pàá nínú àtẹ̀jáde náà ó máa ṣàlàyé pé ọwọ́ ti tẹ àwọn afurasí 14 tí ìgbàgbọ́ wà pé wọ́n lọ́wọ́ nínú pípa àwọn èèyàn náà àti pé ìwádìí sì ń lọ láti náwó gan àwọn yòókù. Bákan náà ló máa rọ àwọn aráàlú láti ṣe ìrànlọ́wọ́ fáwọn ọlọ́pàá kí ìwádìí náà kó lè lọ bó ṣe yẹ tó sì ṣèkìlọ̀ fáwọn èèyàn láti dènà ṣíṣe ìdájọ́ lọ́wọ́ ara wọn níwọ̀n ìgbà tí wọ́n bá kẹ́fìn ìwà ọ̀daràn ní agbègbè wọn òwò àfikún rẹ̀ pé iléeṣẹ́ ọlọ́pàá ó máa korojú sí níní àwọn nǹkan ìjà lọ́wọ́ pé ó máa lòdì sí òfin láti máa gbé ìbọn àti àwọn nǹkan ìjà mìíràn lọ́nà àìtọ́. Ààrẹ Bọ́lá Ahmed Tinubu ó ti wá bu ẹnu àtẹ́lu ìkọlù náà tó sì bá àwọn ẹbí àwọn tó pàdánù ẹ̀mí wọn nínú ìkọlù náà ó bá wọn kẹ́dùn. Tinubu ní òun yóò ṣe àrídájú rẹ̀ pé gbogbo àwọn afurasí ọ̀daràn
tó mà lọ́wọ́ nínú ìkọlù náà ó ní kò mú jẹ gbé o. ààrẹ ní òun kò ní fi àyè gba pípa èèyàn lọ́wọ́ ara ẹni àti pé gbogbo àwọn ọmọ nàìjíríà ó ní wọ́n ní ẹ̀tọ́ láti rìn sí ibi tó bá wù wọ́n ní orílẹ̀-èdè yìí. bákan náà ni igbákejì ààrẹ tẹ́lẹ̀ rí lórílẹ̀-èdè wa nàìjíríà àtíkù abubakari ó rọ àwọn aláṣẹ o láti tètè jígìrì sí ojúṣe wọn lójúnà àti dènà irú ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀ lọ́jọ́ iwájú. gómìnà tẹ́lẹ̀ rí ní ìpínlẹ̀ ti kánò Rabiu Kwankwaso òun náà ni ìṣẹ̀lẹ̀ náà rí ó mà jẹ́ èyí tó bani lọ́kàn jẹ́ àti pé ó yẹ káwọn ọmọ nàìjíríà kí wọ́n lè máa rìn sí ibi tó bá wù wọ́n láì kojú ìwà ẹlẹ́yàmẹ̀yà. mínísítà tẹ́lẹ̀ rí ní nàìjíríà Isa Pantama òun náà pè fún ìjìyà tó tọ́ o fáwọn tó hu ìwà ibi náà tó sì ní kò yẹ kí ikú àwọn èèyàn náà kó lọ gbé o. kọlọ́ndàkùn kó mọ̀jẹ̀ á sìnrìn. àdúrà gba Olúwa Tóyìn ló ń kàròyìn sí létí látàárọ̀ láti kàn ní Ẹ̀yà Yorùbá World TV. bẹ́ẹ̀ ṣe ń wò wá ẹ máa bá wa like ẹ máa share ẹ máa comment ẹ má tún wá gbàgbé o láti bá wa subscribe sórí YouTube channel wa kẹ́ wá bá a tẹ notification bell láti lè máa mọ àwọn ètò wa lọ́kùnjọ̀kan tó bá ti gorí ìkànnì yìí. àánú Ọlọ́run bá kò ní ṣe tèmi àti yín tì ní bá wọn rìn lọ́jọ́ tẹ́bi bá ń pọ̀nà láṣẹ Èdùmàrè.